ọkọ mi Ọládélé ó ń bá ọ̀rẹ́ mi lájọṣepọ̀ tí mo sì mọ̀, ó ń bá àbúrò ọ̀rẹ́ mi lájọṣepọ̀ tí mo sì mọ̀, ó ń bá ọmọ tí ọ̀rẹ́ mi tí kò bí sílé ọkọ kan kó tó wá fẹ́ ẹni tó fẹ́ yìí ní àjọṣepọ̀ tí mo sì mọ̀. Ọládélé ó ti fẹ́ fi tipẹ́tipẹ́ bá àbúrò mi ní àjọṣepọ̀ tó jẹ́ pé mi ni mo bí ọmọ náà kó má jẹ́ kọ́rọ̀ náà lọ síta tá a fi paná ọ̀rọ̀ náà. Kì í tiẹ̀ sọ pé fẹ́ bá ọmọ yẹn lájọṣepọ̀, ó bá a ní àjọṣepọ̀ tọ́mọ yìí sì sọ fún mi kò fi bò. Tí mo sì confront ọkọ mi pé ó ṣe nǹkan báyìí, ó ní kí n má bínú, iṣẹ́ èṣù ni. Mo mọ̀ pé àṣìfẹ́ ni Ọládélé o. Ẹ má sọ pé o mọ̀ pé ó ń bá àbúrò lájọṣepọ̀, ó jẹ́ tún mo mọ̀ pé àṣìfẹ́ ni. Àmọ́ àti gbọ́ wípé mo tún kúrò nílé ọkọ tí mo tún lọ yìí. Àǹtí Ṣeun, ọmọ tí mo ti bí tẹ́lẹ̀ ọkùnrin ni. Mo lọ lé ọkọ mi ò bímọ sọ́hùn ni. Ẹ máa gbọ́ o, nígbà tí mi ò bímọ sọ́hùn tí mo kúrò ńbẹ̀ ni mo wá pàdé Ọládélé. Oṣù mẹ́fà tá a pàdé ara wa, wìrìwìrì ló lóun fẹ́ sanwó orí mi. Mo sì gbà lórí tá à ń gbàdúrà nìyẹn. Àmọ́ nǹkan tí mi ò mọ̀ ni wípé ọkùnrin tó dáa tó báyìí, tó níṣẹ́ lọ́wọ́ tó báyìí, tí ò dẹ̀ ní obìnrin nínú ayé rẹ̀, ó máa ní nǹkan kan tó ṣẹlẹ̀, ìyẹn nìkan lèmi ò mọ̀. Inú mi dùn wípé Ọládélé fẹ́ fẹ́ mi ní gẹ́gẹ́ bí ìyàwó. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀mí Reality Show. Olúwaṣeun Àkànjí lórúkọ mi. Ẹ wá nǹkan fìdílé kẹ́ni mo fi ti gbé ìyàwó tó kọ̀rọ̀ bá lọ́gbọ̀n létí máa ń jẹ. Ṣé rí Ọládélé yìí? Mo pàdé rẹ̀. Ọ́fíìsì ọ̀rẹ́ mi kan ni mo ti pàdé ẹ̀. Bẹ́ẹ̀ ni, ọ́fíìsì ọ̀rẹ́ mi. Òun náà wá síbẹ̀ láti wá ṣe nǹkan kan ni. Ìgbà tó lè pàdé ẹ̀ ń bẹ̀, gbogbo wa ń sọ̀rọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀. Òun náà dá sí ohun ẹ̀ sì tutù. Nígbà tí mo ṣetán tí mo fẹ́ máa lọ, òun náà ti bọ́ síta. Mo dẹnu géètì, ó wà ń ta. Mr. Ọládélé, ọ̀rẹ́ mi ló pè bẹ́ẹ̀. Ẹ tí lọ ni? Mi ò tí lọ o. Dàrẹ́tọ̀ ni ó bá mi mú nǹkan bọ̀. Ọ̀rẹ́ yín bó ní sẹ́ni bó lọ̀rẹ́ yín lọ? Ọ̀nà abúlé gbá ni. Ọ̀nà abúlé gbá ni mo lè fẹ́ gbà o. Ṣé ẹ̀yin máa ní kí bá yín drop wọn? Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ yìí. Ẹ bá mi drop ẹ̀. Wo má ṣe mú bá wọn, má bá mi drop ẹ̀. Mr. Ọládélé, ẹjọ́ torí Ọlọ́run. Ṣé ẹ̀ ń kánjú? Òun ò kánjú. Ẹjọ́ ẹ bá mi drop ẹ̀ síwájú ilé wọn gangan. Mo fà lé yín lọ́wọ́ ni o. Mo fà lé. Thank God you are a gentleman. Ẹ ṣe má wọrí. Ọ̀rẹ́ mi padà sínú ọ́fíìsì padà. Mo ṣèkì Mr. Ọládélé. Wọ́n ṣílẹ̀kùn wájú fún mi, wọ́n ní kí n jókòó. Wọ́n pe ìyàwó tó wọn pé ẹ̀ló, ó dẹ̀ pa máa pàdé lọ́rọ̀ lé nìyẹn o. Ìyẹn ní òkè kò sí wàhálà. Wọ́n wọlé. Nǹkan tẹ́lẹ̀ fẹ́ gbà nǹkan. Ó ní ẹ má wọrí, ọ̀rẹ́ mi dàrẹ́tọ̀ wọn, a máa pàdé rọ̀lẹ́. Ẹ má yẹ kí n dílé tẹ̀yìn. Ìdílé mi yẹn gbọ́dọ̀ tó gbẹ́ lílé mi náà lọ bí iṣẹ́ ní sílé. Ṣe ní òkè, kàkà tí màá fi wá dílé yín síbẹ̀ yìí, ẹ jẹ́ kí n gbé yín jáde. So tá bá lè sì lọ tí wá lọ sí one or two things like ẹ dúró, one or two things bí ti bá ara as in kí n gbé yín jáde tó pé ẹ ṣe ọkàn lé just for you to see around and we can come back. Èmi náà ṣe ọkàn lé lílé mi náà lọ. Mo wà ní leave lọ́wọ́, mo gba leave lọ́wọ́. Kò sí wàhálà. Ó sì gbé mi lọ bí tó máa gbé mi lọ. Ibi tá a lọ, tẹ bá ṣe bí wa ta ṣe ń rẹ́rìn papọ̀, ẹ máa rò bóyá a ti ń fẹ́ra wa tipẹ́tipẹ́ ni àbí ọkọ àti ìyàwó ni wá. Nígbà tá a wọnú ibi fund yẹn, bá ṣe wọlé báyìí náà wọ́n kọ́ gbé picture wa, wọ́n snap wa together, wọ́n wá fún wa. Mo ní tí òun yín bá lọ rí nǹkan, irú picture òun lélẹ̀, ó ní ẹ má wọrí, mi ò tí ì níyàwó. What about your girlfriend? Ẹgẹ́ pé mi náà ti rí ọkùnrin tó dùn wò tó handsome. Ẹ̀yin lọ́wọ́ ní kí n máa bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣé tí boyfriend yín bá rí, àbọ̀kọ yín bá rí, èmi bí mo ṣe wà, mo free bí ẹsẹ̀ arọ ni. Nobody bí mo ṣe wà, ẹ má gbé mi lọ́sẹ̀ níbi no problem. Ó gba picture yẹn lọ́wọ́ ẹni yẹn. Wọ́n fọ ẹni yẹn lówó. So ó fọ ẹni yẹn lówó tó ju picture yẹn lọ because snap yẹn gbogbo wa, wọ́n ti design yẹn, fi love sáàmì yẹn. So ṣe bèbí àkọsí ìyàwó ni wá kí ẹ tó snap wa kó tó ṣe kíní kan. Àṣebáṣe wọlé, wọ́n máa fún ọkùnrin sí náà pé tó bá sọ pé tó bá ṣe báyìí, that means pé kò fẹ́ nìyẹn. Ó ti mi rí, ó jẹ́ snap wọn, ó jẹ́ design ẹ̀bí love wọn fún. Ó ní méjì ló máa ní ìdí pé kọ́fí mi náà lè ọkọ̀ mo jẹ gbà. Ó dẹ̀ ní
ah, like, I like you. You're not bad. I like you too. Can we be friends? No problem. Bàṣẹ sí sọ̀rọ̀ ẹni yẹn. Nínú ibẹ̀ yẹn, everybody tó wà ń bẹ̀ ni wọ́n wò pé ọkọ ṣàwọn ni wọ́n bá ṣe jọ ṣe oh, do you want to take this? Be like gentleman. Ó lọ mú kan nílé kan. Àwọn kan wá síbẹ̀ wọ́n á polówó oríṣiríṣi nǹkan. Ó ní kí n ra ẹ̀pà yẹn wọ́n rọ́ sínú ìgò. Ó ní kí n ra mú ẹ̀pà mi ń ṣe fún ẹ̀pà. Tí mi bá rí gàrí mi lè jẹ̀pà. Ó yẹn no problem. Okay, era ìjọ tí máa ti wá ẹ wálé ìjọ tí máa ti wá ẹ wálé kò fi fún mi ní gàrí ìjọ tó bá wá mi wálé ṣé ẹ̀pà ni màá wá fún yín pẹ̀lú gàrí. I'm going to make a better food for you. Really? Okay, let's do this way. Are you around tomorrow? Yes, but my job your work so might be scheduled. Okay, no problem. I will come tomorrow. And when I come tomorrow, but me dáná mo lọ sí ibi iṣẹ́ lọ́la. Okay, ìjọ lè máa wà nílé tẹ máa dáná yẹn tẹ máa ṣe kíní kan. Ó lọ jẹ́ sọ pé weekend wọ́n wà ní oní okay, no problem. By weekend, irú ọbẹ̀ wo ni èyí máa like láti jẹ? Don't worry. I will text you, I will let you know. Ìbẹ̀ gba nọ́mbà mi. Ọ̀rẹ́ mi pè mí ní Mr. Aládélé ló máa gbé mi jáde. Oh yeah, that is good, that is better, that is okay. Kíni kan. Àṣàjọ ọ̀rẹ́ mi ṣàtún bá kí n gbé fún Mr. Ọládélé. Ọ̀rẹ́ mi ni ẹ bá mi tọ́jú ọ̀rẹ́ mi dáadáa, ṣé dáadáa o, mi ìfẹ́ kíni kan o, ẹ má jẹ́ ṣe mọ̀ pé no, she's a pretty lady, I like her, I do this. Exactly. Mr. Ọládélé tí ẹ wò yẹn gentleman ni. Tó bá ń bá yín sọ̀rọ̀, á dàbí kẹ́ ẹ máa lá ẹnu ẹ̀ ni. Á máa jẹ́ kó yé yín pé I'm saying the truth, that's the frank. Wọ́n máa ṣe nìyẹn. Àwa kúrò bẹ́ẹ̀, ó lọ drop níwájú ilé mi. Ó ní kó yá kó, this is my house. Ó ní you can come in, let me just give you water. Ó ní òun ti wà okay. Pé because ká tó kó mi ta àwọn yẹn, nọ́mbà kan ń pè. Ó ní so I have to go and attend to that person. Pé cousin òun ni. Fine. Òun dẹ̀ wọlé tó òun. Òun náà dẹ̀ lọ láti lọ. Bó ṣe wọn bẹ́ẹ̀ ló ń test òun. Are you good? Are you kíní kan? Nígbà tó di àárọ̀ Saturday nígbà bíi 7 ni mo bá kọ́ lọ́wọ́ ẹni pé láti ọ̀dọ̀ Mr. Ọládélé pé ó ní pé káwọn wá dispatch nǹkan fún mi. Mo dẹ̀ ní okay ìgbà tó máa gbé kíní ẹ wá wọ́n gbé turkey wá wọ́n nǹkan tí ata gbogbo everything ló fi ṣe bẹ́ẹ̀ pátá ni wọ́n gbé wá just like this will make this I am coming to meet this. Àǹtí Ṣeun ọ̀rẹ́ ni wá o àsopá and date o can you be my friend or something fine. Ó wá mo ṣe oúnjẹ gbàtí mo ìgbà lọ́wọ́ ẹni ẹ̀tọ́ mo sọ fún ní pé yes that is for you kí ni kọ́ mo sọ oúnjẹ mo bá ro pando ó rẹ̀ wọ́n pando síbẹ̀ mo bá ro pando mo ṣe everything gbàtí mo ṣe tán kò kí ni ìgbà tó dé mo ń gbé room and parlour self contained ọmọ mi ó ń gbé lọ́dọ̀ mi ọmọkùnrin mo ti bílẹ̀ tẹ́lẹ̀ ó ń gbé lọ́dọ̀ mi ó máa ń lọ ó máa ń gbé lọ́dọ̀ mi ó máa gbà mí ọ̀rẹ́ gbọ́dọ̀ máa ń use because ilé sister mi ò jìnnà síbẹ̀ yẹn most of the time ọ̀dọ̀ sister mi ló máa ń sábà wà òun àtàwọn ọmọ sister mi jẹ máa wá sọ́dọ̀ mi so mo ṣe dáná oúnjẹ tán ni mo sọ fún sister mi pé kí wọ́n jọ pé káwọn favour kan wá gba oúnjẹ lọ́dọ̀ mi pé mo ṣe bẹ̀ wọ́n ṣe wá ọgbà bọ́ wá ibi tí mo ti ń bu oúnjẹ fún wọn lọ́wọ́ tí mo ń ṣe ni ó ti dé pé I'm outside room and parlour self contained ni wọ́n lò so I went outside to go and gbé kó máa bọ̀ mo mú wọlé gbàtí wọlé ó rí àwọn ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ àti ọmọ tèmi náà ó rí wọn bẹ̀ mo bóúnjẹ fún wọn mo ní kó máa lọ bá wọn páàkì mo gbé pàǹdù sí ọmọ mi sọ pé mommy give us money we don't have money every time you don't have money I don't have money to give you so àwọn ọmọ ẹ̀gbọ́n mi sọ pé aunty please now give us money so ọmọ mi nìkan ló pe mommy so mo wá mú mo ṣáà fún wọn ní 500 naira wọ́n ní thank you but wọ́n lọ bá pé oh wow fine boy how are you ó ní sọmọ ìrẹ̀lẹ̀ yes that is my son oh you didn't tell me you have a son you didn't ask me okay I didn't ask that why you didn't tell me accepted gbogbo ló bá jẹ́ mú owó lápò ló bá jẹ́ yọ 1000 méjì lápò ló bá kó fún ọmọ mi wá fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ó wà ojú mi and thank you sir don't worry mommy has give us money wọ́n fẹ́ máa lọ wọ́n ní kàn gbà náà wọ́n á gbà wọ́n ní pé okay bye bye wọ́n á fi lọ wọ́n ní pé so you have a daughter you have a son yes I have a son wow before anything can you be my girlfriend I'm a single mother that is my son yes
torí ọmọ yẹn gọgọgọgọ